This is Fulanis in Ebonyi State. So we have destroyed their properties and telling them to start packing their properties here in Ebonyi, that we don't need Fulanis in Ebonyi. We don't need Mietiala in Ebonyi State. They should pack out. We are doing everything humanly possible to make sure that all Fulanis are packing out here, and we will follow them to their destination. We don't need Fulani so that our mother and our father can be able to go to farm. We don't need them anymore. We the indigenous are here to do the native and the intelligence. We are here to do the native work. As you can see them, they are packing their properties. We destroy all destroyable their properties to make sure that they're packed out from Ebonyi State. We are not here to joke. We are not joking. We are determined to pack them out in Ebonyi State, so that if anybody knows Governor Mahe, that he or her should go and told him that we are determined to do what we are doing. Because we cannot tolerate when our mothers and our fathers go to farm, they will be threatened with the Fulanis. We don't need it again. So you can see them. And enough is enough, and we can follow them to their destination to make sure that packed out in Ebonyi entirely, totally. See them? They are here with the 2 lorries. Ọmọdé paná ìbọn, bàbá ọdẹ ṣíwọ́, bàmú ọ̀rẹ́ rán pa. Ǹjẹ́ ẹ ti gbàgbé ní gbogbo ọmọ Yorùbá pé kò sí káàbọ̀ kú oríire kan fún aláṣetì. Aláṣeyọrí náà máa ń ké kú oríire. Ẹ bá fúnra o, ẹ bá fúnra. Ṣebí ọ̀pọ̀ yín ló gbójúlé olóṣèlú tẹ́ gbójúlé Ọlọ́run ọba. Ǹjẹ́ ẹ ti wá mọ̀ báyìí pé Olúwa ọba Elédùmarè lọ́ba tó faratì, ọba tó ju gbogbo ẹ̀dá. Olóṣèlú a máa tán ni, ṣe bẹ́ẹ̀ ń gbowó kẹ́ tó dìbò, ṣé ẹ ti gbàgbé ni. Olórí ibú àwọn ọmọ yín kan ń gbowó kan tó dìbò. Ìyá ìyá mi náà ń gbowó kó tó dìbò, bàbá òṣì mi, bàbá rádaràda mi náà ń gbowó kó tó dìbò. Ó bá yín wí tẹ́ bá gbànú ẹ̀, torí pé ìjà yìí ìjà gbogbo wa ni. Tá bá wá tẹ pọ̀nà ní pàpà, ẹni bá ta bá kó má fi ṣèbínú o, torí pé kí ni olè ń bó lè jà ni. Alákọ̀ọ́kọ́ jẹ́ kí kọ́kọ́ sọ kinní kan fún yín. Ẹ̀yin ọmọ Yorùbá o, ẹ padà sínú ìṣẹ̀ṣe. Tẹ́ bá fẹ́ kí ayé yín dáa, kọ́rọ̀ yín lójútùú, ẹ padà sínú ìṣẹ̀ṣe. Púpọ̀ nínú yín ló fẹnu jọmọ Yorùbá tí kò fi ẹ̀jẹ̀ jẹ́ ọmọ Yorùbá, ọmọ àlépọ̀. Ṣèbí ìkan nìyẹn, gọ́vnà kan nìyẹn tó ń takò ẹ̀yin ọmọ Yorùbá kó ń sọ̀pọ̀tì Fúlàní, bóyá ó ti ra màálù sí wọn lábẹ́, kò dẹ̀ fẹ́ ṣọ́ọ̀tì ládùúgbò owó wọn atọ́ ń kó jẹ tí ò tẹ́ wọn lọ́rùn, bọ́sì kú náà wọn ní sin wọn pẹ̀lú owó. Bàbá wa Akérédolú, gọ́vnà Ondo State, ọmọ ọkọ màníyàn wà láì mi ò láìkì yín látàárọ̀ dalẹ́ tẹ́lẹ̀. Mo ń bẹ nínú àwọn alátakò yín tó yẹ kí mi gbá ti yín torí pé PC ilẹ̀ ti jáde mi láìkì yín rárá. Mo rí pé olórí burúkú pọ̀ ní APC látòrí olórí yín débi tó dé olórí burúkú gbogbo yín. Mo mọ̀ nǹkan tí mo sọ, ẹ̀yìn bójú wa ti wá já báyìí. Ráìsì wa tẹ kó pamọ́ táwọn ọmọ wa lọ já ń kọ́ àṣírí yín túṣẹ́ pín ráìsì nígbà December. Àwọn oúnjẹ ìyà tẹ fẹ́ máa fún wa jẹ tẹ bá wa kó pamọ́ ẹ ti rí wa gẹ́gẹ́ bí olóúnjẹ òṣì. Àwọn fẹ́ lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ wa. Ẹ wá ń sọ pé rárá. Ǹjẹ́ kò ti fi hàn pé ọmọ àlè lẹ́yìn náà? Ǹjẹ́ kò ti fi hàn pé lórí ibú lẹ́yìn náà? Ǹjẹ́ kò ti fi hàn pé apààyàn lẹ́yìn náà? Ṣé bẹ́ẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ ní tóògèètì lẹ́kọ̀ọ́ lẹ́nu ọjọ́ mélòó kan? Ṣé bẹ́ẹ̀ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní sókà táwọn olóṣèlú dọwọ́ bò tó sọ pé kẹ má wo kẹ fi sókà sílẹ̀? Ẹ wá fúnra, ẹ sì gbà pé níjọba. Ṣé wàá rò pé Ṣèyí Mákindé lẹ máa mú wá òun ni Jésù tó ń bọ̀ wá ṣe olùgbàlà yín? Ẹ̀ ń tanra yín jẹ.
ṣebí gbogbo ẹ̀ náà láti rí wọ́n parapọ̀ wọ́n kówó yín sábẹ́ wọ́n wá sọ yín dẹrú. ẹ padà sínú ìṣẹ̀ṣe. ìkan tí màá bá yín sọ, ẹ padà sínú ìṣẹ̀ṣe. ọ̀rọ̀ mi tèmi nìyẹn o. orúkọ tèmi ni Saheed Ire, olórin ni mí. àmọ́ gbogbo àwọn celebrity tó kù, àwọn celebrity kan wà tó sọpọ́tì ọ̀kan tá ń ṣẹlẹ̀ ibò, àwọn celebrity tó kù wọn lè sọ̀rọ̀ látara pé àwọn náà ti jẹ́ dodo, wọn lè so dodo. ẹ jẹ́ nǹkan ní kí n gbowó mi ni o, kò sẹ́ni láyà gbàǹgbà tó lè ta fíafíà. àmọ́ gbogbo yín wá darọ́bọlẹ̀ ń pariwo COVID-19 is real. ríìlì ńlẹ̀ bàbá yín àbí lè ya yín. ibo lẹ ti rí nílùú ooru, nílùú tó yẹ pé agídí gan látẹ́gùn fi ń fẹ́, wọ́n wá fi COVID-19 wọ́n fi ń jà wá lólè, wọ́n fi ń ru owó sápò ìjọba. ẹ̀yin celebrity tẹ́ẹ̀fẹ́, ẹ̀yin òṣèré orí ìtàgé, ẹ̀yin kọrin tẹ́ẹ̀fẹ́ sòótọ́ ọ̀rọ̀ lọ́jọ́ náà, jẹ́ ìyàwó kò tá bá yín báyìí. ṣèbí wọ́n ti fi pátí pa, wọ́n ti gbogbo olùpapọ̀ ẹ̀ gbọ́dọ̀ ṣe pátí àti bí ọdún kan àbọ̀ sísìn ọlá ọlọ́run ló kù tá à ń jẹ. àṣírí wá tú àbí kò tú? nǹkan àbòsí, nǹkan ìlẹ́gà lẹ́ ń ṣe jẹun sìn. tàbí ẹni tó bá tún ní ṣọ́ọ̀bù tó ń taṣọ tó bá sọ pé pátí àríyá sinimá ló ń ṣe tó fi rówó ń sìn, bàbá ńlá irọ́ ló pa. jíwèé ibi tí ìvẹ́ǹtì ẹ wà ọ̀gbẹ́ni. ẹ tí ìjáwọ́nú irọ́, ẹ tí ìjáwọ́nú pé ká máa pe funfun ní dúdú. tẹ́ ẹ bá jáwọ́nú ẹ̀ wàláhì ẹ lè bọ́ nínú ìṣòro. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó wá sọ̀pọ́ọ̀tì Sunday Igboho lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀, lágbára Ọlọ́run ẹ̀ ní kúkú òjijì o, lágbára Ọlọ́run wọn ò ní fi yín ṣàwátì. gbogbo ẹ̀yin tẹ́ jálátakò wa náà, bí ìgbàlẹ̀ bá pé igba kó tó di ọjọ́ mẹ́ta á dín ní ọ̀kọ̀ọ̀kan lọ́wọ́ ń yọ. gbogbo ẹ̀yin tẹ́ jálátakò wa, látòrí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń ṣalátakò wa lórí Fúlàní àti àwọn Fúlàní gan tá a fẹ́ lé kúrò lórí rẹ̀ ilẹ̀ wa, Ọlọ́run bá ó pa yín rẹ́ ni, bọ́lọ́run bá ṣe pa Fìrìyáwó náà rẹ̀ nígbà tí gàlè rẹ̀ pọ̀ jù. alámtàrà káíbà ti tó yín, á fi bá yín jà, tàbá tí àdá ti tó yín láti bá yín jà, á jókòó sórí àwa á bẹ lọ́hùn sí yín. tẹ́ ẹ bá sọ pé ẹ lágbára ayé, àwọn kan náà ń bẹ tán ní agbára ọ̀run. ẹ lè mọ́ lọ́hùn o, ẹ sì lè má fẹ́fẹ́, wàláhì ẹ lè mú Sunday Igboho. tá a bá ní àmínì ọ̀la làámú, á dá kélé tí yín kó gbọ́, á dá kélé tí yín kó gbọ́ báyìí. tẹ́ ẹ bá jáwọ́ nínú ohun tẹ́ ń ṣe, ìjọba apààyàn níjọba yín, ìjọba rí jẹ nídìí ìbàjẹ́ tààrà níjọba yín, ìjọba òṣìkà níjọba yín. Ọlọ́run ọba ò tó wo ànábì Musa, tó wò ó là níwájú Fìrìyáwó náà, tó na pàpà síwájú, tó dẹ̀ gba àárín omi kọjá lọ́nà ìyanu. á máa gbà wá Yorùbá là nínú ìṣòro tá a wà yìí. ẹ wo, tẹ́ bá fẹ́ kí tiyín dáa, tẹ́ bá fẹ́ kí tiyín dáa, tẹ́ bá fẹ́ kọ́rọ̀ yín yanjú, ẹ má sọ pé ìjọba kan ò dáa kẹ́ tó fẹ́ lòmíì síbẹ̀ o. ó dáa náà ní kí dáadáa lè máa bá wa. àtìgbà tí mo ti gbọ́njú, ẹ má sọ pé ìjọba ò dáa, ẹ má fi mí síbẹ̀. ìgbà yẹn ara gàrí ní 1 naira per cup. ó yá, ìjọba ọ̀dà ayọ̀ ilé àfi síbẹ̀ ojoojúmọ́ ló ń bàjẹ́. ṣiṣẹ́ ti wá ròyìn tá à ń ra gàrí ń sìn, gàrí is going to 800 naira lẹ́kọ̀ọ́, mi ìmọ̀ ti lúbò mí. àmọ́ ẹ jẹ́ ká jáwọ́ nínú ìwà kò dáa. ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin ọmọ Yorùbá. ọ̀rọ̀ ló dé yìí o, ọ̀rọ̀ kò ní dọ̀ràn mọ́ wa lórí o, àmọ́ ẹ jẹ́ ká funra. ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ o. gbogbo etí tó ń gbọ́ mi lénìí, etí yín kò ní di. gbogbo etí tó ń gbọ́ mi lénìí, ojú tó ń wò mí lénìí, ojú yín kò ní fọ́ o. àmọ́ gbogbo ojú òṣìkà tó ń wò mí, bókùkù bá ṣú òru aru ni, mo fi kùkù gbogbo yín lójú. ẹ ní níbi táwa ó gbà kọjá o, lágbára Èdùmàrè. gbogbo ẹ̀yin olórí ibú tẹ́ ń wò wá, ẹ ní rí wa mú wa mú. gbogbo ẹ̀yin olórí ire tẹ́ ń wò wá, àṣírí yín kò ní tú láéláé. ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀. ìṣọ̀kan ọmọ Yorùbá ṣe kókó. má jiyàn láfáwó dá o, tọ́lọ́tẹ̀ bá jiyàn abálẹ̀ lọ ni. àṣẹ Èdùmàrè. ó dàbọ̀.